ìwọ́de ìfẹ̀hónúhàn gbérasọ nípínlẹ̀ Bayelsa látàrí kíkọ 500 naira ẹgbẹ̀rún kan 1000 owó náírà àtijọ́. ọ̀pọ̀ àwọn obìnrin nílùú Yenagoa tó jẹ́ olú-ìlú ìpínlẹ̀ Bayelsa ni wọ́n gba ojú òpópónà ìpínlẹ̀ náà láti gùnlé ìwọ́de lórí bí àwọn olùtajà, àwọn ilé ìfowópamọ́ àti àwọn awakọ̀ ṣe ń kọ̀ láti gba owó náírà àtijọ́ lọ́wọ́ wọn. àwọn obìnrin ọ̀hún ni wọ́n kóra wọn jọ gbégi dínà àwọn òpópónà ńlá ojú ọ̀nà Melford Okilo nígbà tí wọ́n sì ń kọrin àwọn ọlọ́kan-ò-jọ̀kan fi àìdùnnú wọn hàn pẹ̀lú bí wọn kò ṣe rówó ilé ìwé àwọn ọmọ wọn san, owó ilégbèé àti àwọn ohun èlò oúnjẹ, bó tilẹ̀ jẹ́ pé ilé-ẹjọ́ gíga jùlọ ti ṣe ìdájọ́ pa á láṣẹ láti máa gba owó náírà àtijọ́ náà. tí a ò bá gbàgbé, a ó rántí pé ní ọjọ́ 3 oṣù kẹta ní ilé-ẹjọ́ gíga jùlọ ti fọjọ́ kún títẹ́wọ́gbà, níná àti gbígba àwọn owó náírà àtijọ́ títí di ọjọ́ 21 oṣù kejìlá ọdún 2023. ìgbẹ́jọ́ ẹlẹ́ni méje tí ilé-ẹjọ́ ṣàgbékalẹ̀ rẹ̀ nípasẹ̀ onídàájọ́ John Okoro ni ó ti pàṣẹ pé kí báńkì àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà CBN tẹ̀síwájú ní gbígba àwọn owó náírà àtijọ́ lọ́wọ́ àwọn ènìyàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. ilé-ẹjọ́ náà ní àṣẹ ààrẹ fún ṣíṣe àtúnṣe àyípadà owó náírà tuntun àti gbígbẹ́sẹ̀ lé owó náírà àtijọ́ láìṣe àwọn ìwádìí nípa àtúnṣe owó náírà ọ̀hún, léyìí tó jẹ́ ìgbésẹ̀ tí kò lọ níbàámu pẹ̀lú òfin. bí ó tilẹ̀ jẹ́ pé ilé-ẹjọ́ gíga jùlọ nílẹ̀ wa Nàìjíríà ti dá ẹjọ́, báńkì àpapọ̀ ilẹ̀ wa CBN àti ààrẹ Muhammadu Buhari ni wọn kò tí ì rí nǹkan kan sọ sọ́rọ̀ tó wà ńlẹ̀ náà, dépò pé wọn ó darí àwọn ọmọ Nàìjíríà pé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ná owó náírà àtijọ́ náà nìṣó. àkókò mọ́ tó ṣe wọ́n. láàrin ìpanumọ́ ìdákẹ́rọ́rọ̀ ọ̀hún, ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà ló sì ń kojú àwọn ìṣòro ìpèníjà láti tún gba owó tí wọ́n ṣiṣẹ́ fún láwọn ilé ìfowópamọ́ àti àìsí owó náírà tuntun náà. ìwọ́de ìfẹ̀hónúhàn gbérasọ nípínlẹ̀ Bayelsa látàrí kíkọ 500 naira ẹgbẹ̀rún kan 1000 naira owó náírà àtijọ́. èyí ni ìròyìn gbéyẹ̀wò tó ń dé sétígbọ́ àti sójú ìwòran yín látòrí móhùnmáwòrán orí ẹ̀rọ ayélujára ìkànnì Drivetv. ẹ lè fi èrò yín ṣọwọ́ sí wa nípa kọ́mẹ́ǹtì yín. láti túbọ̀ máa gbádùn àwọn ìròyìn gbéyẹ̀wò wa lóòrèkóòrè, ẹ subscribe sí YouTube channel wa, kí ẹ follow Facebook page wa àti àwọn other social media network wa. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you should keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀, what drive ẹ̀wọ̀ fulfilment, what drive ẹ̀wọ̀ bí tó o bá lọ, ó ní iṣẹ́ rìn, ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv, driving you around the world.